pàápàá jùlọ nípa ìtàn Áwúràyá àti Dáúdà. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ bá mú fóònù dání ẹ dákun ẹ tan fóònù yín kẹ́sì máa tẹ love and like dáadáa nítorí àwọn ẹni ibi. Torí mo láìkì òdodo ọ̀rọ̀ gan. Mo sì dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti dá mi mọ̀ lórí ẹ̀. Wọ́n dẹ̀ ń sọ dáadáa. Èmi náà dẹ̀ ń gbọ́ ohun tó dáa tí ń dùn mọ́ mi nú. Ó wá ń jẹ́ kí n lè máa nífọ̀kànbalẹ̀ láti máa tẹra mọ́ òdodo. Ṣé rí ọ̀rọ̀ Anobi Dauda yẹn? Wọ́n fẹ́ kó èmi àti ẹlẹ́kọ̀ọ́ ni. Pé ẹ̀kọ́ tó kọ́ wa òun ni ká múlò. Ṣé rí mo wà disappointed pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n ń sọ pé àwọn ń gba doctorate tàbí professor láwọn àfáà ní ìsìn àfáà wa ní ìsìn. Mo wà disappointed pẹ̀lú ọpọlọ wọn. Ọpọlọ wọn yẹn ò ṣe tó. Ọpọlọ yẹn ò mú yára tó, mùsímúsí wò ká mùsímúsí tó. Ọ̀rọ̀ Anobi Dauda àti Áwúràyá kò sí nínú ọ̀rọ̀ àkídà. A gbọ́dọ̀ gbé sínú àkídà. Ẹni bá ń gbé sínú àkídà kò lọ́pọlọ. Ó tó ò lọ́pọlọ tó. Kódà kó jẹ́ professor. Ó jẹ́ professor jù bẹ́ẹ̀ lọ, kódà kó máa dọ́kítọ́rẹ́tì kò lọ́pọlọ tó. Kò gbọ́dọ̀ wọnú àkídà. Kò gbọ́dọ̀ wọnú àkídà. Kò ní ká mọ́ kírun. Kò ní á mọ́ gbààwẹ̀. Kò bẹ̀sì jẹ́. Kò dín mọ́ni wa kù. So, Anobi Dauda alayhi salatu wassalam ọba ni, Anobi Ọlọ́run ni. Ọba sì máa yan tálíkà jẹ náà ni. Àwọn olórí wọn máa ń ṣàbòsí náà ni. Olórí ṣàbòsí náà ni. Sáwọn olórí wa sí wọn ṣàbòsí wa báyìí. Wọ́n ti lọ́wọ́lọ́wọ́ kan. Wọ́n máa fi ara ní á, wọ́n sì máa pín owó. Bẹ́ẹ̀ni, wọ́n jáde kan, wọ́n sì máa jáde kan, àwọn sì máa gbádùn. Wọ́n sì máa padà máa lójú. Àwọn sì máa paná. Gbogbo tí ìjọba tó bá ti jẹ́ èèyàn yóò ṣe bí èèyàn. Ìwọ ni ọmọ kọjá ìyá rẹ̀. Mo máa bá kíní ẹ̀, mo máa bá ọmọ mi sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ìyàwó tó bá fẹ́ jẹ́ ọmọ ní déédéé ayé, déédéé ara rẹ̀. Wọ́n máa fẹ́ ìyàwó tó bá ti jù ọ́ lọ. Wọ́n fẹ́ ìyàwó tó bá jù ọ́ lọ. Bọ́ bá fẹ́ ìyàwó tó bá jù ọ́ lọ, àwọn ọba lè gbẹ́sẹ̀ lé. At any time. Nígbà tó lòṣì paraku, tó a lọ fẹ́ graduate. Ọmọ tó ti rí nǹkan jẹ, tó nǹkan ti rí nǹkan jẹ. Ìyàwó ti ń fún ọ lówó, tí ń hẹ̀pù ẹ. Tó ti ní yàrá ìyá owó. Ọba ò gbẹ́sẹ̀ lé. Ó gbẹ́sẹ̀ lé, ìyàwó lọ fẹ́. Ìyàwó lọ fẹ́. Àti àtọ́wé mọ́tò mọ́tò pé ló wà lójú ẹ̀. So, kò sí nínú ọ̀rọ̀ àkídà káàlẹ̀ máa ń rí ìtàn ìsìlẹ̀díà ni. Ṣé ọmọ Ìjẹ̀bú ni Anobi Dauda ni? Ọmọ Ìjẹ̀bú ni. Àbọ̀mọ̀ Abẹ́òkúta. Àbọ̀mọ̀ Kwara. Ọmọ Kwara ni. Ṣé bá Anobi Ísírẹ́lì ni? Anobi Ísírẹ́lì ni. Ọ̀dọ̀ àwọn Ísírẹ́lì láti mọ òkodoro ìtàn yẹn. A lè mọ̀ lọ́dọ̀ Lárúbáwá láíláí. Àbájáde ọ̀gbọ́rọ̀ yìí. Àwọn Ísírẹ́lì náà láti máa tó ọmọ wọn ní. Ọmọ wọn ni. Dọ́wọ́ láti ló sẹ̀ sí. Ìtàn tí Báíbùlù bá sọ nípa ọ̀rọ̀ Dáúdà, ìtàn yẹn ó rinlẹ̀ ju ti Ìsìlámù lọ. Ìtàn ìsìlẹ̀díà yẹn là á gbà. Ìtàn yẹn ó sì rí tó rọ́ba ipò tí wọ́n wà yẹn. So, àwọn màlẹ́kà nígbà tó sọ pé ìsìtà sọ́gbà ló lé mi ìrábà, wọ́n pọ́nkè wọ́n rọ́ọ̀ṣì wọlé. Wọ́n màlẹ́kà ò lè tẹ́rà àwọn ọmọ wa ń sìn tán kéwú, tán ka lógà kò yí wọn dáadáa. So, n tán pè ní kúwàtì yẹn, wọ́n à rí tú, ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí tú, ẹran ò jẹ ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n sọ pé nígbà tí wọ́n ọ̀gbọ́n pa ìdáadáa wá ní
nígbà tó wọ kú wá tuntun ààyè kan kú wá tì ń ẹran ò jẹ ní tẹ̀sánwàrú nígbà tí wọ́n rọ́ so ibi tí Ànábì Dáúdà wà security bẹ̀ tight débi pé kò sẹ́ni tó lè débẹ̀ àwọn méjì ni wọ́n lo jámù yẹn fún wọ́n lò fún jámù ṣùgbọ́n àwọn màlẹ́kà ipò wọn ga náà fi lò bá àwọn tẹ̀sánwàrú lè mi ìrábà wọ́n rọ́ síbẹ̀ lójijì ní oníjà méjì tó kàn rọ́ sí pé ẹ̀rù bà Ànábì Dáúdà yíò láàrin wọn so àwọn abẹ̀rẹ̀ sí rojọ́ wọ́n tàkùrọ̀sọ ìgbà tó wá jẹ́ káyà Ànábì Dáúdà já ni pé wọ́n kàn disappear ni nígbà tó disappear ọfà síà ayé ẹjọ́ wọ́n sẹ̀kì fẹ́ràn ló bá ẹ̀yìn àfáà mi Ṣọ́ọ̀tù sọ́ọ̀dì lẹ́tìrì 21 ó ti tó bí tí mo fẹ́ lọ wà látùsì títí farabalẹ̀ wà látùsì títí òun má ṣègbè nìtumọ̀ rẹ̀ tó ti yí ọ ẹ̀yìn gbogbo èyí tẹ́ ń dá sọ̀rọ̀ yẹn rí yanjú tó wà látùsì títí má ṣègbè fẹ́ẹ̀nì kíní ẹnì kejì mọ́sàbòsí kọ́ ìgbà míwà gbọ́dọ̀ mọ́ tẹ̀lé mọ́nà táwọn kìnnìkan sọ pé wà látàjírí no wọ́n látúsì títì túmọ̀ rẹ̀ gángan tẹ bá fẹ́ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn yín kan lè pẹ́ yín wọ́n látúsì títì mọ́ ṣègbè á pọ̀ síbi kan wọ́n ṣègbè lẹ́yìn ẹnìkan wàhádì náà ìlà sáwá ìsìráàtì wàhádì náà ìlà sáwá àti kátẹ́lẹ̀ akànfẹ́ analyze ẹni ṣé wá rí ibi táwa ń bọ̀ gangan tí mo fẹ́ fi tíra yìí hàn yìí ibi tí mo ń bọ̀ gan ẹ̀yin ọmọ mi ẹ bá mi sún sísàlẹ̀ nígbà tí wọ́n wá ní fọ̀sọ́nà Dáúdà ibi tẹ́ bá ń fò sínú mo ti túbẹ̀ tẹ́lẹ̀ òní tó àmọ́ máa fà bọ̀ ọgbọ́gbọ́ àwọn tó pọ̀ jù nínú àwọn tájọ́ ń ṣe pọ̀ àwọn ọba ní ìjòyè ní gómìnà ní nǹkan kan ní baálé sẹ́mà local government láyàbùkú látàyé báyé náà ni wọ́n máa ṣàbòsí fúnra wọn lọ náà ni yóò máa kọ̀ntínú lọ náà ni àbòsí náà ni yóò máa lọ yóò sì máa lọ náà nù ó báyé bẹ̀rẹ̀ ní sówájú ó ní sára ìṣẹ́kù àwọn tó gbọ́ lọ́n gbọ́ tí wọ́n sì máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n máa wù wọ́n pẹ̀lú ìlú márùn-ún ṣùgbọ́n ìwọ̀nba lè yan rí èèyàn rí ìwọ̀nba ní kò ní wọ́pọ̀ wọ́n pẹ̀lú ìlú márùn-ún tọ́lọ̀ ń gbé ó yà sọ Ànábì Dáúdà wá mọ̀ mọ̀dájú ayékan ẹgbẹ́ ọmọ pé sọ́nà ní àbádídá wà ayékọ́nà Dáúdà Ànábì Dáúdà wá mọ̀ mọ̀dájú àbíká pé wà lámà Dáúdà pé ánàmọ́ fọ́tà náà àwọn méjì tí wọ́n béèrè ẹjọ́ òun tí wọ́n jọ tàkùrọ̀ sọ pé màálù ẹyọ kan ẹnìkan 99 ó wá gba ẹyọ kan fún tèmi pàtó wá gbà ìwọ ní 99 yẹn lọ jẹ̀bi o Ànábì Dáúdà sì ní 99 obìnrin àwòràyà ní ẹyọ kan wọ́n yìí ti pa àwòràyà sójú ogun ó ti kú tiẹ̀ ó ti lọ so kí ló fa táwòràyà tó fi kú ẹ̀ ó lọ fẹ́ ìyàwó tó ga jù lọ ló fẹ́ ìyàwó àwọn ayé ló fẹ́ ó fẹ́ ìyàwó ayé ìrágbé tó jù ó yẹ kó ga gbọ́gbéga ó lọ ń tiẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ ká yẹra wa jẹ
ọlọ́run á gbé màlẹ́kà méjì dìde bí wọ́n bá dẹ́rú ẹ̀wò ẹ̀wọ̀n lọ́ọ̀kú sí wọ́n sì dájọ́ okú fún ọ ni tọ́lá ànábì ọlọ́run ànábì Dáúdà ipò tí wọ́n wà lágbà wọ́n fi kọ́ alẹ́kọ̀ọ́ ni ìwọ má ṣe bẹ́ẹ̀ o Má ṣe bẹ́ẹ̀ ní tiẹ̀. má ṣe bẹ́ẹ̀ o wọ́n fi kọ́ alẹ́kọ̀ọ́ ni o gbogbo òṣèlú àwọn ànábì ọlọ́run wọ́n fi kọ́ alẹ́kọ̀ọ́ Wọ́n ni fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni. nítorí tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé ànábì Súlèmánà fẹ́ wálé ayé ṣùgbọ́n àtọ̀ áwòràyá kò sí àtọ̀ ànábì ọlọ́run lára áwòràyá. Kò sí ànábì ọlọ́run nínú àtọ̀ áwòràyá. ìyàwó áwòràyá yìí sì rèé òun ló gbọ́dọ̀ bí Súlèmánà sábàbí òun ni lọ̀rọ̀ ó fi rí bẹ́ẹ̀ o ló fi wá lọ́nà òun. Ló fi wá lọ́nà àwọn. ẹ̀rí pé mo sọ fún nínú ọ̀rọ̀ tí mo sọ síwájú pé ànábì Súlèmánà wà lọ́gbọ̀n 60 ọdún Ó wà lọ́mọ 60 ọdún. ló bí náà bí Ànábì Dáúdà. Ó wà lé ọmọ 60 ọdún. ẹ̀rẹ́ ogun náà ó sóríire. ànábì Dáúdà wà ní ọmọ 60 ọdún Ó wà lọ́mọ 60 ọdún. ni wọ́n bí Súlèmánà. Ló bí Súlèmánà. ìyá ànábì Súlèmánà ń jẹ́ Tíṣàhíhù. ìyá tó bí Tíṣàhíhù yẹn jẹ́ Ṣáhíhù. àwọn orúkọ àjẹmí ni. Tíṣàhíhù yẹn ni orúkọ ìyàwó áwòràyá tẹ́lẹ̀. áwòràyá yìí sì rè iṣẹ́ ogun náà ní í ṣe tẹ́lẹ̀. Wọ́n ní ṣe jagunjagun ní. wọ́n máa jagun náà ni. àìmọye tán rán lójú ogun tó padà. wo fíìmù jagunjagun tí ọmọ kínní Fẹ́mi Adébáyọ̀ ṣe. Tó ṣe ẹni tí wọ́n fi háàtì bí ṣe máa ń ṣẹlẹ̀ nù. ìṣẹ̀lẹ̀ ní o. wọ́n ti máa bẹ omi síbẹ̀síbẹ̀ ó jáde. Ó jáde. wọ́n ṣe gbogbo ó jáde. so wọ́n ti kádàrá pé ibi tí áwòràyá ibi tí ó bá lọ nù. Ibi tí ó bá lọ ogun ní ti òkùnjì. Dáúdà ọ̀rọ̀ ń ṣe ogun tẹ́lẹ̀ náà ni. mo fẹ́ kẹ́ máa wo ìtàn yẹn bó ṣe ń bọ̀. ó fẹ́ fara jọ bíi pé ànábì Dáúdà ṣàbòsí. káàsì sọ pé ó rí bẹ́ẹ̀ náà lórí kádàrá. Kádàrá tó fẹ́ pé òun. lórí bí ọ̀rọ̀ ń lọ. so ẹnìkan wa máa sọ pé ńgbà tán rojọ́ yẹn ànábì ó sáré dájọ́. Sáré dájọ́ ó bá rò ó sì tó dání. ó ṣẹjọ́ dání. ó kù díẹ̀ káàkiri. Ó twist Buhari nìyẹn sí bí wọ́n ṣe fẹ́. wọ́n tù sí ẹ̀ ní. Wọ́n ti fẹ́ tú sí ni wọ́n tú sí okùn òfìrí dẹ̀. nítorí fún mi kọ̀ǹfíṣàn ní ìjọ Jímọ̀ pé mo wo màlágí mi ò rí ọ̀rọ̀ ọpọlọ ń bẹ̀. ọ̀rọ̀ máa ń lọ síbi màlágí ẹ̀rí pé mo sá dákọ̀ màlágí. màlágí kọ́ tàbísírì Bágàwí. Tẹ̀sílù Bágàwí ni. Àsínù Bágàwí. Àsínù Bágàwí. kí mo fẹ́ yọrò ni pé wọ́n ní ìyàwó áwòràyá yìí ibi tí mo lọ ni pé ẹ̀ṣẹ̀ tí ànábì Dáúdà ṣẹ̀ gangan tó fi di pé tó fi ní pọ̀sánà Dáúdà ànàmọ́ fọ́tànáhù pásítàkì fara àrábà ibi tí mo lọ gan-an nù bóyá bá ń fàbẹ̀ wọn. ànábì Dáúdà wa mọ̀ pé ìwọ ni ẹni náà mo ti kárí gan nínú báíbù bẹ́ẹ̀ mo gbàgbé àárín yẹn n bá júwe ẹsẹ̀ yẹn so ìtàn yẹn ọ̀dọ̀ wọn ni òkodoro ìtàn yẹn wà ṣùgbọ́n àkíkà rẹ̀ nínú àwọn ruwat tí wọ́n gba àkíkà rẹ̀ wá Ibn Abbas ẹ lọ wò dáadáa Ibn Abbas ló gba ìtàn yẹn wá Ibn Abbas sì rèé ẹni tó mọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ni táwọn bí ṣàdúrà fún pé yóò gbàgbọ́ yé ẹ̀sìn dáadáa yóò gbàgbọ́ yé ẹ̀sìn ju ẹlẹgbẹ́ ẹ̀ lọ. ẹ̀ṣẹ̀ táwọn bí Dáúdà ṣẹ̀ òun náà ni pé sábà bí iṣẹ́ tó rán áwòràyá òun láwòràyá fi kú sójú ogun. ṣùgbọ́n nígbà tí ìyàwó yẹn wá jáde opó ànábì Dáúdà tó ránṣẹ́ sí pé ọba ni ó fi ṣe. kò ṣe ṣìnà o.
kò ṣe sì náà o. kò ṣe sì náà o. Ní ọ̀rá ṣe tún ní gbogbo ẹgbẹ́ tó bá tún ká dé àkídà tiẹ̀ nìyẹn. Àkídà tiẹ̀. Ó fà àkídà tiẹ̀ tó nìyẹn tí ò sì rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò kọlu ṣẹ̀ríà. Kò kọlu ṣẹ̀ríà. Kọlu ṣẹ̀ríà. Tárì lásán. Ìtàn ni. Nítorí ká sọ ẹ di. Kò ní èsì kó, kò sì kí èsì kú. Wọ́n sábà ń tàbùkù ànábì Ọlọ́run, wọ́n tàbùkù. Ìtàn Ṣéèkù Ibùnú Àrísà sí ànábì Muhammad. Tí ìbá ti fẹ́ jálábò sí pé ọ̀tá ànábì Muhammad ní. Ṣé bẹ́ẹ̀ nǹkan fọ́nà mọ́kànlá ní ṣe ìbùwọ́ta ara sàwọn ìdí mẹ́ta? Ṣé ìtàn yẹn ò tàbùkù ànábì náà? Ṣé ìtàn yẹn ò tàbùkù ànábì náà bá gbèsè ra wọn? Ẹni tí mẹ́tì ànábì Dáúdà pé àmẹ́ta gbogbo ẹ̀ ká mọ́ sọ báyìí ẹ̀sìn ní kàtàkùn Muhammad. Yẹ́n mo fi sọ fún pé àwọn tíra tá à ń lò bí mo ṣe ń ta yìí, èmi wo gúgù o, mi ò bú ẹ̀yin tẹ́ ń wo gúgù o, tàbísírì hásínù ò lélẹ̀. Wọ́n lé bàbá fi ẹ̀ wáyé o. Ìjà gbẹ̀kẹ́dẹ̀ dáadáa, ó ní. Kí n sọ ní gbogbo mania. Fọ́ńtù ẹ̀ dáadáa báyìí. Kí n sọ gbogbo. Ní wo gúgù o, tí n bá sọ̀rọ̀ jáde lẹ́nu, mo kà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ tá ń bá ayé sọ àìlèṣẹ̀ mọ́ sa gbúrúrú ká máa ka tí nígbà tí àìsọ ọmọdé táìsọ ọmọ ṣìn kẹ́ ilẹ̀ mọ̀ pé àbíwọ́n náà lọ wò ó táwọn ṣe lè Hásínù àti Bágàwí wo àwọn tó ń gbọ̀rọ̀ yẹn wá ẹyẹ máa yí òdodo wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Má gbé tó jù ọ́ kéèrà rẹ mọ̀ gbé tó jù ọ́. Kéèrà rẹ mọ̀ gbé tó jù ọ́. Sẹ́wọ̀n rẹ bí tó bá sí bí. Cut your coat according to your size. According to your size. Ìjọba ti fẹ́ bá lè control rẹ̀ ló ní ọfẹ́ sílé. Fẹ́yàwó sílé. Wọ́n fẹ́ yàwó sílé. Ọmọyàwó ní sílé. Wọ́n padà kọ́ fẹ́sẹ̀ dídí. Má kọjá yìí. Má kọjá yìí ẹ. Má kọjá yìí ọtí mọ sáìsì ẹ. Ẹlòmíì tọ́bù rẹ̀ ni pé gbogbo tó bá jù lọ ní máa náwó. Ó ní máa náwó wọ́n tiẹ̀. Ó máa náwó gan ìkọjá yìí. Ìkọjá yìí. Ẹlòmíì wà ó mọ bó ṣe mọ. Yóò máa wá wo olówó. Olówó máa wẹ̀ ẹ wo ìgbà tá a bẹ̀rẹ̀ prógrámù tẹlifíṣàn. Ẹ wáyé ìgbà tá à ń ṣe LTV8. Nígbà náà LTV8 tá à ń ṣe àwa ń ṣe pẹ̀lú àníyàn tọlọ́hun. A ṣe nítorí ká lè rówó ń bẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì Dr. Agbara Omi èmi náà ṣe ọ̀pọ̀lọpọ̀ ti kó gbá wọlé. 1992 láti mo kọ́kọ́ bẹ̀rẹ̀ OGTV nígbà tí gbogbo àwọn Yẹ́misí Gbàngbóṣe àwọn náà ti dọ̀gágbà náà Tàòfíkì Akíndélé àbí gbogbo wọn bá rántí gbọ́ ògbà yẹn ẹ̀wò orúkọ tí wọ́n ní kó mọ̀ dáàkọ ilẹ̀ Ògùn bàbá Fákẹ́yẹ kankan nígbà tá a wọ OGTV that was 1992. Ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣe prógámù lójú so èmi sáà ń bá tèmi lọ kò sí tó kàn mí pẹ̀lẹ́ nìkan má máa kọpí ìgbẹ́ àdìsúlẹ̀ mọ́nà Adégúnwà ó ní ọ̀gá wọn nígbà ó ti tó ó lọ̀gá wọn gbà yẹn so kí mo fẹ́ lò sáà kan nìyẹn. Àwọn nínú àkíde bẹ́ẹ̀ náà ká fẹ́ sí bàbá ti ṣe. Àwọn mú kílídù. Bóyá ń rówó pẹ̀lú àwọn náà ṣe. Ẹ wo iye owó tá àrùn dàálẹ̀ síbẹ̀ yẹn. Ó bá bẹ̀ lọ. Ẹ wo iye owó tá àrùn dàálẹ̀ sí Lagos television. Ẹ wo iye owó tá àrùn sí MITV. Lórí iṣẹ́ dáwà yìí. Social media wa dé là ní mọ ẹgbẹ́ ara wa. Àwọn ní ẹgbẹ́ ara wa máa. Ó sọ mi yóò wá dé àwọn ní ẹgbẹ́ ara wa máa ń rí fún ọlọ́pàá ní ọ̀fẹ́ kan fún òbéèrè tó kéré. Tó yẹ pé owó ńláńlá la fi ṣe ń gbà yẹn. Títí dì sí. So tó bá wá di sí ẹlòmíì tó wá jáde àwọn òpin àbí ọ̀dà níbo làwọn àfáà yín wà ń gbà yẹn. Àwọn àfáà yín tẹ́ ń pè ní nǹkan ní ìsìn níbo náà wà. Níbo ni wọ́n wà nípa ló wà gbà yẹn.
láti ojú ayé Sheikh Adam làwọn ti ń hàn lórí tẹlifíṣàn. Dáadáa, ó sì ti balance ìgbà náà. Wọ́n ti báyìí. Adẹ̀ ti balance. Wọ́n ti balance ìgbà náà. Láti ojú ayé Sheikh Adam tó ń bẹ láyé. Ádámà ni, wọ́n kú òní ọmọ ọmọ fìlà rẹ̀ ó yá já lọ bẹ̀ o. Gbogbo àwọn àfáà yìí tẹ́ ń sọ pé àwa lára wà láì wọ́n wà nínú dàìkú ayé ń gbà yẹn. Bẹ́ẹ̀ni, o tí ì mọ ibi tí wọ́n dá sí. Mẹ́rìtì náà dẹ̀ gbókò lọ́wọ́ wa dì sí. Masha Allah. Àti ní international àti ní local aṣáájú náà lè fi síwájú náà ní kakò kéré. Báwo dẹ̀ ti lónù pẹ̀lú ògbó ọlọ́run? Pẹ̀lú èmi dúpọ̀ àtàláfíà. Ẹni bá sì láyé ẹ̀ dáadáa pẹ̀lú wa tí ẹ̀ lóò dáa. Ẹ̀yin ọmọ sí ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín. Ìtàn bẹ́ẹ̀ bá pa ìtàn tó bá jẹ mọ́ ànábì ọlọ́run kankan ẹ má máa ronú padà sẹ́yìn kìnnìkan ẹ má máa tú sí ẹ̀ tó bóyá kò rí bẹ́ẹ̀ ẹ má máa ro nǹkan kan ànábì ọlọ́run tán ní ọlọ́run kan pọ́n lé ní ọba ní ànábì Suleiman ọba ní òun náà ṣerú ẹ̀ ipò sùlẹ̀sẹ̀ wù. Ó gbé obìnrin kan láti ìlú òdìkejì tó ti lọ jagun ó gbé wá tẹ́bí ló fa tọ́lá fi bọ́ lọ́wọ́ rẹ̀ mo ti pàtẹ́ náà fún yín rí wọ́n sọ pé àní sọ tó sì ṣẹlẹ̀ láti àwọn ìtàn Ísírẹ́lì nígbà tó jẹ́ ìtàn Ísírẹ́lì ńkọ́ ṣé ò ṣẹlẹ̀ ni àìsàn làbòsí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mẹ́rin ni kókó ni pé mọ̀wá rẹ̀. Mọ̀wá rẹ̀. Wọ́n pè tó tó ọ̀nà. Mọ̀wá rẹ̀. Mọ̀wá rẹ̀. Wọ́n pè tó tó ọ̀nà lọ́fẹ̀ tó ìyàwó ọ̀fẹ́ sílé. Wọ́n jọ lórí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáré bí Dáúdà àwọn tó ọ̀nà wa máa nà gàwó yàwó. Ọba anákàwé yàwó. Wọ́n ní wọ́n kú láàánú bí Dáúdà náà ṣe wẹ̀ ọ̀ọ́kàdínú yọ̀ ọ̀ọ́pẹ́ ní ẹ̀wọ̀n ọ̀ọ́pẹ́ ní síjínù. Wọ́n fi kọ́ alẹ́ kọ́ ni. Òkọlù ṣẹ̀ríà. Òkọlù ẹ̀sìn. Ẹ̀yin dọ́kítọ̀ wa, ẹ̀yin pòfẹ́sọ̀ wa, àtẹ̀yin olóyè wa nínú ìsìláàmù. Ẹ máa ṣe sùúrù tẹ́ bá gbọ́rọ̀, ẹ máa wo tírà. Máa wo tírà dáadáa. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ dákun. A máa wo tírà dáadáa. A máa wo tírà gan. Ká ló sì máa fi lára. Àbí ọ̀tẹ̀, àbí kò sí lọ́ba, àbí kò sí lọ́ ẹnìkan, ká ló máa fi dájọ́, ká ló máa fi sọ̀rọ̀. Ọ̀rọ̀ ti kọjá ń tá a bá wí. Ń tá a bá wí ni irọ́ àwọn èèyàn. Ó kò sí ẹni tí ò bá rí bẹ́ẹ̀. Wọ́n kò sí ọlẹ́rọ. Nígbà kan máa pòfẹ́sọ̀ tó bẹ́ẹ̀ lọ. Torí ẹ̀ Ọlọ́run alágbára yóò ṣàánú wa o. Ọlọ́run nígbà Muhammad. اللهم اهدنا فيما هديت وتولنا فيما توليت وبارك لنا فيما اعطيت انك انت مع الابرار يا معصومك يا بر النبي فاتيا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين